Hello guys, yeah, I'm back again. I'm Master B. You are looking for technology and active learning, and I'm back again with this song. This is Work-Makosa. It's crazy. You're gonna love it. I mean, you're gonna love it. Oh God. Yeah, we're talking about work and energy. I want you to see some key points in work and energy, and I want you to just know them through this song. It's gonna be a sort of code mixing. I'll be code mixing Yoruba and English so you can understand. Okay, are we together? Good. Let's roll it. Somebody say what is work? Kini iṣẹ́. Somebody say what is work? Kini iṣẹ́. How is it related to energy? Báwo ló ṣe tàn mọ́kù? Somebody say what is work? Kini iṣẹ́. Somebody say what is work? Kini iṣẹ́. How is it related to energy? Báwo ló ṣe tàn mọ́kù? Tá ń bá sọ̀rọ̀ iṣẹ́, a gbọ́dọ̀ sọ̀rọ̀ ipá. Tá ń bá sọ̀rọ̀ iṣẹ́, ìṣípòpadà á jẹyọ. Tí a bá ń sọ̀rọ̀ iṣẹ́, a gbọ́dọ̀ sọ̀rọ̀ ipá. Tí a bá ń sọ̀rọ̀ iṣẹ́, ìṣípòpadà á jẹyọ. Somebody say what is work? Kini iṣẹ́. Somebody say what is work? Kini. How is it related to energy? Báwo ló ṣe tàn mọ́kù? Tí ara kan bá fi pa fa ìṣípòpadà ara mìíràn o nípasẹ̀ ipá rẹ̀. A jẹ́ wípé iṣẹ́ ti ṣe. Yàrá tí ara kan bá fi pa fa ìṣípòpadà ara mìíràn o nípasẹ̀ ipá rẹ̀. A jẹ́ wípé iṣẹ́ ti ṣe. Somebody say what is work? Kini iṣẹ́. Somebody say what is work? Kini. How is it related to energy? Báwo ló ṣe tàn mọ́kù? Ipa force. Ipa force. Ìṣípòpadà motion. Ipa force. Ìṣípòpadà motion. Méjèèjì yìí gbọ́dọ̀ pé kí iṣẹ́ tó ṣe. Ipa force. Ìṣípòpadà motion. Ipa force. Ìṣípòpadà motion. Méjèèjì yìí gbọ́dọ̀ pé kí iṣẹ́ tó ṣe. Somebody say what is work? Kini iṣẹ́. Somebody say what is work? Kini iṣẹ́. How is it related to energy? Báwo ló ṣe tàn mọ́kù? Ìyá bá gbé kòkò omi sórí fún wákàtí 6 láì kúrò lójú kan. Ẹgbọ́n náà ṣé ó ṣiṣẹ́ o? Listen. Ìyá bá gbé kòkò omi sórí
fún wákàtí mẹ́fà láì kúrò lójú kan. Ẹ̀gbọ́n náà ṣé ó ti ṣiṣẹ́ o? Rárá kò ṣiṣẹ́. Láì sí ìṣípòpadà kò ṣiṣẹ́. Mo ní rárá kò ṣiṣẹ́. Láì sí ìṣípòpadà kò ṣiṣẹ́. You get it? You get it? Oh, somebody say what is work? Kí ni iṣẹ́? Somebody say what is work? Kí ni iṣẹ́? How is it related to energy? Báwo ló ṣe tán wọ́pù? Ọ̀gá Tájú ọlọ́pàá stainless. Ó fi gbogbo ipá rẹ̀ ti ọkọ̀ agbégẹdú. Lẹ́yìn wákàtí mẹ́fà ọkọ̀ yìí ò kúrò lójú kan. Ọ̀gá Tájú ọlọ́pàá stainless. Ó fi gbogbo ipá rẹ̀ ti ọkọ̀ agbégẹdú. Lẹ́yìn wákàtí mẹ́fà ọkọ̀ yìí ò kúrò lójú kan. Ẹ̀gbọ́n náà ṣé ó ṣiṣẹ́? Rárá kò ṣiṣẹ́. Àní ṣé ó ṣiṣẹ́ o? Rárá kò ṣiṣẹ́. Torí pé láì sí ìṣípòpadà kò máa ṣiṣẹ́. Láì sí ìṣípòpadà kò ṣiṣẹ́. Somebody say what is working? Kí ni iṣẹ́? Somebody say what is working? Kí ni iṣẹ́? How is it related to energy? Báwo ló ṣe tán mọ́kù? Let's take 2 more time and we roll. Come on. Somebody say what is working? Kí ni iṣẹ́? Somebody say what is working? Kí ni iṣẹ́? How is it related to energy? Báwo ló ṣe tán mọ́kù? You can keep on dancing as you sing. Yeah, it's Master B again. I'm checking out. See you next time when I come in the next video. Check out.